ti wà interested àǹtí mi ti dá ti service mo ti introduce wọn sí bọ̀dá Abe àwọn àti wọn ti jọ ń sọ̀rọ̀ ó ti sọ live copper everything àǹtí mi sọ everything ilé kan sáláyé nísìnyí wọ́n jọ sọ̀rọ̀ inú mi dùn pé wọ́n jọ sọ̀rọ̀ ṣe mọ̀ pé oníkẹ́ bọ̀dá Abe ti pè mí ó jẹ́ kó yé mi pé àwọn ò lè ṣerú ẹ̀ pé nǹkan táwọn ṣe last time gbọ́ pé ó dùn àwọn pé àwọn lè ṣerú kan bẹ́ẹ̀ pé ó yẹ káwọn máa tọ́ mi sọ́nà ni kò yẹ káwọn tó máa ṣe irú kan bẹ́ẹ̀ pẹ̀lú mi pé mọ́mí mi dẹ̀ dá sáwọn gan so àǹtí mi ti dé ọ ní tí mo sọ̀rọ̀ àǹtí mi fún wọn náà bèrè pé ṣé àǹtí ẹ̀ ṣó nídìí ṣó lọ́yàn ṣó ṣe gbá mo ní kí ló ṣẹlẹ̀ irú àǹtí ẹ̀ nìsín máa ń fún àǹtí ẹ̀ jẹ tó bá bá mi ń bẹ̀ wọn ò ní sọ pé nǹkan tí mo ṣe ò dáa tí mo dẹ̀ rẹ́rìn pé ẹ̀tọ́ máa fún àǹtí mi máa fún mi lówó àgbà yẹn bẹ̀rẹ̀ sí fún mi nígbà pé torí àǹtí mi àwọn ṣe ń dáná o so àwọn méjì àjọsọ bóyá kiss rí o bóyá wọ́n fọwọ́ kàn mí lára rí o bóyá èmi náà fọwọ́ kàn wọ́n rí o àsọ̀npọ̀ ẹ̀ mọ́ àwọn tàtí mi jọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sí mi nípa àwọn náà máa kí wọn ní inú rúùmù wọn nígbà tó pẹ́ díẹ̀ àwọn táǹtí mi ṣe lọ́tọ́ wọ̀ ẹ̀tàn wọn lọ bá wọn àwọn méjì jọ sọ̀rọ̀ ó pẹ́ díẹ̀ wọn náà fẹ́ jáde mo ní màá tẹ̀lé wọn lọ wọ́n ní kí n tẹ̀lé àwọn àjọlọ sí eatery kan tó wà ń bẹ̀ wọ́n ra meat pie fẹ́ mi àwọn méjì ń sọ̀rọ̀ ọjọ́ ń rẹ́rìn wọ́n get along nígbà tó yá àǹtí Ṣeun tí àǹtí mi àti bọ̀bọ́ ìtijọ́ ń ṣe ọ̀rẹ́ papọ̀ ara mi ò gbé mọ́ ojú mi ò gbé mọ́ ọkọ mi ò gbé mọ́ gbogbo àtàrí mi ti lọ sí school bọ́dẹ̀ wá pè mí níjọ́ kan pé àwọn orí pé wọ́n bèrè àǹtí mi lọ́mi pé sísá yẹn kọ́ wọ́n ti school dé tó wọ́n wọnú àwọn ní sísá yẹn kọ́ ó ní mi mọ̀ bí tí wọ́n wà wọ́n dẹ̀ wà nílé wọ́n wá ní òun mọ̀ bí tí wà wọ́n wá pè wọ́n ní àwọn wà nílé mo dé bèrè lọ́wọ́ Bọ́lá nìsín ó ní òun mọ̀ bí tó wà má dà Bọ́lá ló jáde ṣe bí màá ṣàjọ́ nàjọ́ sọ òun náà wá jù mí náà mo rí kọ́ sí pé àwọn lórúkọ ti fẹ́ra wọn nìyẹn bá lọ bá àǹtí mi ṣé ẹ ti fẹ́ bọ̀dá Abe ni wọ́n nínú ọ̀rẹ́ mi ẹ sọ fún mi tí ń fi wọn àbẹ̀ ṣé kí mo sọ fún mi pé wọ́n fẹ́ láti fẹ́ Ṣadé rí wọ́n ní yẹn Ṣadé ó sọ story Ṣadé fún mi àwọn ọmọ kéékèèké súnmọ́ àti bàjẹ́ o ó sọ pé Ṣadé ṣe wá bá wọn pé Ṣadé wá sọ́dọ̀ wọn ó dẹ̀ fọ́ ní nǹkan ṣá báńtì bí ṣe ń sọ náà nìyẹn gbókàn wọlé pé yẹn Ṣadé wá bó ṣe wọnú ilé wọ́n bá wọn sọ̀rọ̀ kò wọ bra kò àṣì wọ pàǹtì ó kò wọ gáwọn yẹn wá bọ̀rọ̀ gidi wá ní bọ̀dá Abe kìíní kan gbá kan mú ní ṣé kò tó wá tó wá bọ̀rọ̀ gidi tí ò wọ bra tí ò wọ pàǹtì ṣé káwọn fọwọ́ kàn gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n ní ọmọ pé ó tẹ̀m̀sì ẹni náà tí ọkọ bá tẹ̀m̀sì rẹ̀ ṣé tí ọkọ bá ṣe irú ẹ̀ fún ṣé kò ní bẹ́ẹ̀ ni náà bí lẹ́yìn ṣe wà ní ọkùnrin máa jẹ́ náà àǹtí mi àti lẹ́yìn bọ̀dá yìí o ọkùnrin máa jẹ́ nọ́mbà ọmọ ìkéré ọmọ Ṣadé is 20 bí i 21 àbí 20 years ṣíwájú ọmọ ìkéré ni Ṣadé ní ìṣọmọ ìkéré náà àti pé kò ask her out náà ó kàn án ṣe wọ́n ní onígbà tó wá dé lu Ṣadé kọ́kàn ṣàṣọ sókè ni pé stop that ẹ̀jọ̀jọ̀ máa pariwo pé orí pé ó jẹ́ ìdípò máa pariwo náà pa kò sí kan tó máa ṣe dúkò ń bá aládùúṣepọ̀ lọ lẹ́yìn ìjọ ìdíwò pa òun ní kọ́dọ̀mù kọ́ ìbàyè láti bí more than 2 years tóun ti ní ìbálòpọ̀ tóun àti ex òun ti tó fira wọn sílẹ̀ mo lókùnrin parọ́ ex wọn ẹ̀ṣọ́ ṣé obìnrin ọkọ wọn wá sí ìgbà ìrí lóòótọ́ obìnrin ọkọ wọn wá sí ìgbà ìrí o nítorí obìnrin kan pẹ̀lú wọn rí so olóyìn parọ́ ṣó ká ní òṣèkó parọ́ ìṣe like bọ̀dá ẹ̀ nìyẹn náà kí sọ̀rọ̀ likeness náà ṣé bóun ló tó sọ ni ìwọ náà ti sọ pé òun náà ò rí pẹ̀lú obìnrin kankan rí wó fìyẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀ mo ní iṣẹ́ àmà dé tiwọn bọ̀dá yẹn ò dá o má dé tiwọn bọ̀dá yẹn ò dá mo kàn sọ tèmi fún yín ni o bọ̀dá yẹn máa flex ṣé ó tó sẹ́rí tó sì bọ́ máa flex ìwé lè dẹ́ ń pariwo ìwọ máa bá yín sọ̀rọ̀ jẹjẹjẹ ẹ máa pariwo àṣebá yín sọ̀rọ̀ àṣebọ̀dá Abe ti wà ní ẹnu ọ̀nà ilé wa èmi ò mọ̀ èdè mọ ẹ máa bá yín sọ̀rọ̀ ẹ máa pariwo ṣáà ló lẹ́ẹ̀kẹ́ máa pa ni gẹ́gẹ́ tí mo sọ fún yín ni pé kí ló ń sọ fún mi pé tí o láìkẹ́ ni kí bẹ́ẹ̀ sọ fún o láìka Abe kí n bẹ dẹ́nbẹ́ pé kí n bẹ sọ fún dẹ́nbẹ́ pé àti mi ẹ má pè wọn o ta ló láìkí wọn kí bẹ́ẹ̀ fi wọ́n ṣe kìnìún kan ẹ má dẹ́nbẹ́ pé kí n bẹ sọ fún láti mi ṣe gbé fún báyìí kọ́ ní kọ́ dá iná àbàbí dáyẹ̀ kọ́ yọjú ni pé báwo ni alpha ṣó ṣe tán àwọn ni àwọn náà mo dẹ̀ fẹ́ pè wo Bọ́lá sọ pé òun láìkẹ́ ta ló láìkì èmi àwọn náà mọ̀ pé mi láìkì àwọn mi láìkì wọn níbẹ̀ fi wọ́n ṣe sọ mi pé ò láìkì mi láìkì yín sẹ́ẹ̀
ó tún súnmọ́ mi sọ fún mi pé ò like mi like yín sẹ́ sọ fún mi pé ò like mi sẹ́ mi like yín wọ́n ní ò like mi ó tẹ̀lé like mi torí ọkọ sister ni mo jẹ́ mo máa fẹ́ sister yìí ni mo máa rí pé mo fẹ́ ni ẹni sister mi ò lè fẹ́ yín wọ́n ṣe máa fẹ́ yín náà má jẹ́ kí ló ní pé sister ò lè fẹ́ mi kí ló ṣe mí ṣe mo kán lápá mi mo kán lẹ́sẹ̀ ni àbí mi ò dúró ni mi kàwé náà mo jẹ́ ń ṣiṣẹ́ ẹni tẹ́ ń gbé bus cutter sister mi ò lè fẹ́ yín sister ò lè fẹ́ pé sister ò lè fẹ́ mi aṣáájọsọ ọ̀dà àti ṣe ọ̀dà yẹn kúrò ń bẹ̀ àwọn àti sister mi jọ lọ oṣù lè ń bí mi kò pẹ́ sígbà yẹn lọ ní pé kí n máa bọ̀ school èmi dẹ̀ lọ sí school nígbà tí mo lọ school máa ń béèrè wọn bọ̀dá bí nǹkan mo ní nọ́mbà wọn lọ́wọ́ o bọ̀ wọ́n ti block mi kí n tó lọ wọ́n pè mí wọ́n wá ní kí ló dé tí mo ń bá àwọn jẹ́ fún sister mi wípé àwọn mọ̀ pé mo máa sọ fún nípa Sade náà àwọn ṣe sọ fún nípa Sade and if you want me to tell her about me and you I can tell her thank God I did not have anything to do with you. Your sister is in love with me, deeply in love with me. There is nothing you want to tell her tó fẹ́ gbọ́ ẹ̀ gbọ́. So stop stressing yourself. Má try láti dà àárín wa rú. And I love her so much. Mo mọ̀ pé mistake mi ni pé mo bá ṣeré pa. But thank God I did not have anything to do with you. Ká ní mo bẹ lájọṣepọ̀ ní ìsìn yẹn ni pé kíní. So jọ nítorí Elédùmarè mo fọ́ náà bá bẹ ẹni. Stay away from me and I will stay away from you. Tó bá tilẹ̀ rí mi gẹ́gẹ́ bí ọkọ sister bí ẹ̀gbọ́n ẹ̀ má rí mi bí anything bó ṣe máa rí yín bẹ́ẹ̀ okay the kissing the hugging the everything sister yẹn lè ṣerú ẹ̀ fún yín Bọ́lá eyín tí ajá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré ló fi máa ń bùjẹ́ I swear to God I will block you and I will block you for good délé da ẹ̀rín èmi àti ẹ̀rù torí màá búra ní ẹni wíyẹ pé mi ò bẹ lájọṣepọ̀ ṣé mo did I have sex with you ìwọ ló gbélé wá bá mi and I still control myself not to have anything to do with you why are you against our relationship ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ ṣáà lè fẹ́ wọn ni mo sọ fún yín okay tí má ti wá ń fẹ́ kó wá gbórí ẹ̀ síbẹ̀ bọ̀dá yẹn máa block mi so àtìgbà yẹn wọ́n block mi ìmú à ń school tí n bá wálé wọn àti sister mi ti ṣe tán sister mi ti ṣiṣẹ́ ní school wọn náà ní sister mi bá ń wá ló bá bọ̀dá yẹn wáṣẹ́ sí kò pẹ́ sígbà yẹn bọ̀dá yẹn kúrò ládùúgbò wa wọ́n kúrò ní sáìdì ìta wa wọ́n lọ sáìdì Ìkẹjà wọ́n ti ríṣẹ́ síbẹ̀ so wọ́n máa ń lọ wọ́n máa ń dé wọ́n máa ń lè wọ̀ tó yá wọ́n dúró wọ́n stay síbẹ̀ láì kan ti gbàlé síbẹ̀ àwọn títà mi jọ ń fẹ́ra wọn láti ilé gan náà ti bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn mọ́mì mi mọ̀ dáàdì mi mọ̀ mọ́mì mi mọ̀ wẹ́dà ní dáàdì mi mọ́mì mi máa ń ta èso mọ́mì mi mọ̀ gbogbo ẹni fábìlì mi ló mọ̀ everybody mọ̀ ládùúgbò pé Fíkáyọ̀ òun àti bùdábẹ́ wọn fẹ́ra wọn kódà Sade gan mọ̀ tó Sade ti padà lóyún gbàtí mo wà school nípa Sade ti lóyún ó ti bímọ tí mi sọ fún sísá mi pé abẹ́dàbẹ́ lò fún lóyún ò gbádùn abẹ́ ìwò ní kíláà sábẹ́ rí ti èrò ni kìíní kọ̀ ṣùgbọ́n dábẹ́ ìwọ̀n àti bùdá sísá mi jọ ń fẹ́ra wọn sísá mi máa lọ bẹ̀ ní wíkẹ́ndì wọn máa ń dé bla 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 school èmi wà nígbà tó ń fẹ́ra wọn nígbà tó dé sọ pé wọ́n máa fẹ́ra wọn kó tẹ́ pé wọ́n fẹ́ ṣe wedding mo dẹ̀ wá pẹ́ mo ti wà ní 300 level wedding kẹ̀ ọkọ̀ ikọ́ wọ́n dẹ̀ ṣe wedding ọjọ́ gbé wa pọ̀ ní Ìkẹjà sísá mi náà ti ríṣẹ́ sísàdé Ìkẹjà yẹn mo máa ń lọ bẹ̀ àǹtí Ṣeun èmi fún alára tèmi èmi ti gbàgbé èmi náà sọ di pass àwọn náà sọ di pass mo máa ń lọ síbẹ̀ àmọ́ pàtí sísá mi bímọ ó dé pé sísá mi bímọ tí mo wà ní school mo fẹ́ da àárín àwọn àti sísá mi rú kí n rántí ìgbà yẹn wọ́n ti ń fẹ́ra wọn deeply but wọ́n ti fẹ́ra wọn sílé ó wá ní ọ̀rẹ́ mi kan mo wá sọ fún wípé mi àti ọkọ sísá mi tó fẹ́ra wọn ní sí pé èmi àti àti kọ́ fẹ́ra tẹ̀tẹ̀lẹ̀ ó wá ní ibi báwo máa explain fún wọ́n ní ìfẹ́ra yín náà ká ló bẹ láti sọ̀pọ̀ wọ́n kọ̀ fẹ́ jẹ́ nígbà yẹn náà ní sọ fẹ́ fẹ́ ni èmi sísá jẹ́ ti fẹ́ fílẹ̀ sísá bá rí happiness ibẹ̀ no mo ní sísá mi ò lè fẹ́ láíláí ó ní ó kékeré ló fẹ́ ṣe mo fẹ́ dàrin wọn lónìí lókè la máa ṣe bá fún ní nọ́mbà ọkọ sísá mi yẹn bọ̀dábè kó máa bá bọ̀dábè chat wọ́n bá wọn chat hello kìdí kọ́ ó fi àwọn sexy wọ́n ní I don't know you ó sọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin wọ́n ní kó send picture ó send picture ẹ̀ àwọn náà send picture wọn so wọ́n sàdé ń sọ̀rọ̀ ó wá bèrè pé ṣé wọ́n ní pé ṣé wọ́n ní get boyfriend òun náà wọ́n ní boyfriend àwọn sọ pé àwọn ní girlfriend yóò wípé àwọn ní girlfriend táwọn ń date but ẹ mọ̀ bọ́kùnrin tọkùnrin ṣe máa ń ṣe pé mo ní girlfriend but for now I don't think we are doing something serious and my sister mi ló gbé wọn sórí orí dp sister mi náà máa wà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ and you said you are not having something serious
kí ni serious